Ẹ káalẹ́ o gbogbo ẹ̀yin ènìyàn wa gbogbo níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Èmi ọmọ yín náà ni mo tún dé ní gẹ́gẹ́ bí ìṣe wa. A kú gbogbo ìgbà, a dẹ̀ kú ọ̀rọ̀ ìlú wa kú kó lè dáa. Á ṣe é ṣe fún wa. Ohun tí a mú wá ní àṣálẹ́ yìí náà ní ṣókí báyìí náà ni bí ọbẹ̀ oge ṣókí náà lá ṣe é láláì ní fi àkókò wa ṣòfò. A dẹ̀ ní àwọn fídíò tá fẹ́ fi hàn wá lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Bí àwọn ìjọba bí wọn ò ṣe jẹ́ ká rí mú mí. Let us breathe. Protest wọ́n gbé síta. Ẹ rí pé wọn ò jẹ́ kí wọ́n ṣe protest. Ó ní Nàìjíríà nìkan ni irú eléyìí tí ń ṣẹlẹ̀. Àwọn ọlọ́pàá tó yẹ kó protect life and property àwọn ará ìlú. Àwọn ọlọ́pàá yìí náà ṣé orí yín ò bá burú? Ṣé ìyà tó wà ní Nàìjíríà ṣé kò kàn yín? Minimum wage tó náà ń san ṣó tó yín? Ó tó yín gbọ́ tẹbí àti ìyàwó àtọmọ àti rán ọmọ lọ sílé ìwé èlò náà ta one bag of rice. Ṣé ṣé minimum wage ra one bag of rice? Àbí wọ́n gbé rice fún yín, wọ́n gbé 2 bag of rice fún yín every month? Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sókè lọ́hùn-ún ká tó wọnú agbami. Gbogbo àwa Yorùbá Nation Youth ilẹ̀ yìí àti lókè òkun lábẹ́ àkóso olórí ọ̀dọ́ wa Prophet Ayọ̀délé Ológunlolúwa àti Comrade Omeyo ń fi tìfẹ́tìfẹ́ àti ìṣọ̀kan pé gbogbo ọmọ Yorùbá síbi ìfilọ́lẹ̀ àtẹ ìjọba Yorùbá website tó wà fún àwọn ọmọ Yorùbá ní tilé toko dúró fún ìtọ́ni lórí ẹ̀tọ́ wa àti ohun tó yẹ fún wa láti máa ṣe gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́. Bákan náà ni lórí ìjọba Yorùbá website yìí láti mọ ọ̀kan ọ̀jọ̀kan ìlànà ètò nípa ìṣèjọba ilẹ̀ Yorùbá tó ń bọ̀ dẹ̀dẹ̀ bí ọ̀rọ̀ nípa ọmọ ìlú àti ìgbéyàwó ilẹ̀ wa, ètò ààbò tó gbọ̀ngbọ̀n fún ẹ̀mí ti dúkìá ilẹ̀ Yorùbá pátápátá, ọ̀rọ̀ nípa ìwé ìgbélùú wa, ọ̀rọ̀ rìnkèrindò tó ń ti ìwé ìrìnnà fún ìwọléwọ̀de ilẹ̀ wa, ètò tó yanrantí fáwọn òṣìṣẹ́ aṣọ́bodè tó ń ti bóde wa, ètò tó tọ́ fáwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ àti àwọn tó ti fẹ̀yìntì níbi iṣẹ́ ọba. Pábánbárí ẹ̀ lọ̀rọ̀ nípa owó ilẹ̀ wa tó ń ti dájọ́ òdodo tó wà ní ilẹ̀ wa, iṣẹ́ lọ́pọ̀ yanturu àti ètò ọrọ̀ ajé ilẹ̀ wa tó ń tọ́kàn ọ̀jọ̀kan ìlànà amáyédẹrùn gbogbo tá a ti là kalẹ̀ fún orílẹ̀-èdè Yorùbá tó ń bọ̀ láìpẹ́ láìsí tàbí ṣùgbọ́n kankan nípa ìjọba Yorùbá wẹ́bsáìtì yìí ní orí ìbéèrè kan tí ò ní ìdáhùn tààrà sí lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tó ń tẹ̀tọ́ ìṣèjọba nísọ̀rí security ministry lọ́lọ́kan ọ̀jọ̀kan economy and our culture as well. Ètò bá a ṣe fẹ́ ṣe wọ́n àti ohun tá a fẹ́ ṣe nílẹ̀ wa, what we intend to do and how we are going to achieve them. Kódà lẹ́yìn tó fi dọ́rọ̀ ètò àgbẹ̀ tó jẹ́ iṣẹ́ ilẹ̀ wa lẹ́ẹ̀kan sí i. Akíwakú ìpalẹ̀mọ́ ìfilọ́lẹ̀ ìjọba Yorùbá wẹ́bsáìtì yìí tí ó wáyé lọ́jọ́ 12 oṣù kẹrin ọdún bẹ̀rẹ̀ láago 3 ọ̀sán Yorùbá Land Time lórí ìtàkùn ayélujára Zoom lu meeting ID 880-623-05612 nígbà tí passcode sì jẹ́ 039146. Olùfilọ́lẹ̀ àgbà ọjọ́ náà ni bàbá wa emeritus ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tí olóyè Májàsọ́lá Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà architect George Akínọlá Mr. Káyọ̀dé Ẹ̀mọ́lá gbogbo ọmọ ẹgbẹ́ Yorùbá World Media pátá Yorùbá Independent Media àti gbogbo ọmọ Yorùbá pátápátá home and diaspora jẹ́ àlejò pàtàkì ọjọ́ náà. Wálàyé síwájú sí ẹ kàn sí +44 793 670 9183 tàbí kẹ́pẹ́ +234 703 717 3355. Bákan náà ni ẹ lè pè +1 803 846 1116. Ẹ má gbàgbé wípé bí ìfilọ́lẹ̀ ìjọba Yorùbá website tó ń bọ̀ yìí gbogbo wa là ń retí ń bẹ̀ o. Olùkéde Yorùbá Nation Youth ní tilé toko. Ìfilọ́lẹ̀ Yorùbá website youth tó fẹ́ ṣe ó ń bọ̀ on the 12 oṣù yìí náà ni ó fẹ́ dé tán. Ẹ jẹ́ ká péjú pésẹ̀, ẹ jẹ́ ká máa retí, ẹ máa rí lórí àwọn platform wa. Òun náà lẹ gbọ́ nínú jingle tá play tán yẹn tí àwọn youth tó gbé kalẹ̀ láti ṣe launching Yorùbá website youth tó ṣe. Ọlọ́run á jẹ́ bó ṣe ń ṣe fún wa. Àwọn ìgbésẹ̀ wà lóríṣiríṣi ọ̀nà tí wọ́n bá mọ̀ tó lè fi support movement yìí ẹ jẹ́ ká ṣe. Èyí tẹ́mi lè ṣe lèmi ṣe. Tẹ́ bá ń gbóhùn mi sí ẹ rí pé kò já geere torí mo ní code and kata serious one, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a máa gbé ìwọ̀nba tá a bá lè ṣe a máa ṣe. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Láláì ní fàkókò wa ṣòfò, màá fẹ́ kí ká bẹ̀rẹ̀ níbi fọ́nrán eléyìí.
ó ti wá di wípé àwọn ìjọba ká mú ẹ̀yin èèyàn wa ẹ mú ọmọ, ẹ di ọwọ́ ọmọ mú, ẹ nà án pẹ̀lú kòbókò, ẹ dẹ̀ ní kó má ké, ẹ ní kó má ké, ṣó ṣeé ṣe ni? Wàhálà yìí ti pọ̀ jù. Ṣùgbọ́n nǹkan tèmi ń sọ, nǹkan ẹyọ kan tèmi ń sọ, òun náà ni màá wá padà sọ o. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ìyà ò tíì jẹ yín o. Tí ìyà bá jẹ yín, ẹni tó fẹ́ kú á kú, ẹni tá kù á kù. Gbogbo àwọn ọlọ́pàá wọ̀nyí wá sá kàbàkàbà. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Gbogbo àwọn ọlọ́pàá wọ̀nyí ọmọlúwàbí wà nínú wọn o. Ẹ má jẹ́ ká tanra wa. Ọmọlúwàbí wà nínú wọn, kì í ṣe gbogbo wọn lò síwín. Tí wọ́n á rán níṣẹ́ dé tòrutòru, wọ́n á rán ẹ níṣẹ́ ẹrú. Wàá dẹ̀ o ní lè fi tọmọ jẹ. Pẹ̀lú nǹkan tó ń lọ, ṣé bí wọ́n ṣe ń ṣe lórílẹ̀-èdè àgbáyé tó kù lélẹ́yìí? Àwọn orílẹ̀-èdè àgbáyé tó kù wọ́n á ṣe protest, nǹkan tí àwọn ará ìlú fẹ́ tó torí ṣe protest, tó torí fìbínú hàn, tó fẹ̀hónú wọn hàn. Ìjọ́ kejì ìjọba ti ṣe fún wọn. Nàìjíríà wọn ò fẹ́ kẹ́ ṣe protest o. Àwa dẹ̀ fẹ́ ṣe rally o, wọn ò bí ìyálàyà yín tó bẹ́ẹ̀ kẹ́ dá wa dúró o. A fẹ́ ṣe rally o, òun lẹ ń gbọ́ lẹ́nu mi ẹ̀. Tó o bá gbọ́ tẹ́lẹ̀ kó máa gbọ́ sí etí yín ò di o. Ẹ jẹ́ kí n play kíní ìtẹ́kùn. Gbogbo Yorùbá pátá lé lóko náà sọ pé èdè wa jọ wá lójú, lápárapọ̀ dá dúró, Yorùbá nation mo stand. Gbogbo Yorùbá pátá lé lóko náà sọ pé èdè wa jọ wá lójú, lápárapọ̀ dá dúró, Yorùbá nation mo stand. À ń fi àsìkò yìí ṣe ìkéde fún gbogbo ọmọ Yorùbá lápapọ̀ láti gbáradì fún àwọn ìwọ́de tí ń bọ̀ lọ́nà nípa pàtàkì orílẹ̀-èdè Yorùbá nation àti wípé ìdí tí a fi gbọdọ̀ dá dúró gẹ́gẹ́ bí ìpínlẹ̀ Yorùbá. Ìwọ́de yìí náà ni a máa ṣe káàkiri gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire bí tí bàbá wa onímọ̀ ẹ̀rọ Emeritus Professor Adébánjí Akíntóyè yóò ṣe olùdarí rẹ̀. Ọdún 2025 yìí náà ni yóò bẹ̀rẹ̀, a sì máa kàn sí wa nípa oṣù àti gbogbo ohun tí a bá fẹ́ mọ̀. Olùkéde Ọláyọmí Kóìkí, agbẹnusọ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Òun náà lẹ gbọ́ yẹn. Date tó bá ti jáde, ẹ máa gbọ́ lẹ́nu wa. Ẹ máa gbọ́ lórí Yorùbá World Media live and direct. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Rally ń bọ̀ o. Wọ́n protest ìsìn. Wọ́n ṣe protest. Ẹ jẹ́ kí wọ́n ṣe. Ẹ bẹ̀rẹ̀ sí yìnbọn sí wọn. Nàìjíríà ní ọlọ́pàá ò ti mọ wọn, ò ti ní rọ́bà kíní tó ń fi ń dẹ́rù bá àwọn èèyàn àbí omi nǹkankan bẹ́ẹ̀ yẹn. Bá fi lé àwọn èèyàn sẹ́yìn tí rally bá fẹ́, tí protest bá fẹ́ di violent ní Nàìjíríà, wọ́n á yìnbọn, wọ́n á kọjú ìbọn sí yín ni. Ẹ múra sí. Stop recording. No, don't stop recording. Maybe that one. This is our work. This is our work. Take it. I believe from my brief. You are not. We are not looking at you. We are not getting what is happening. Camera self na wait to our work. If the action now say what you want come out, what you go talk. Where evidence will be issued. We are together. Going contrary to what the police authority has stated for you. No, don't address here. Don't do that place here. It's not the place. Long suffering. Ìyà ẹ̀ ti pọ̀ jù. To address the press. Anything you want to do. There's a center for that. Patient ẹ̀yin Nàìjíríà kì í sọ. Ó yà ká àwọn ọmọ Nàìjíríà kan. Ó kí àdìdìrì ni mo fi gbogbo yìí. Cannot change information. Àwọn Àbújá jáde wọ́n lọ́wọ́ ṣe nationwide rally ẹ̀ ní lè cooperate, no cooperation. Èyí tó ń dùn mí jù bẹ́ẹ̀ ni mo ń sọ yẹn. Ẹ̀ ní ẹ fẹ́ ṣe rally, no cooperation. Ìyà ò jẹ yín. Àwọn tí Ìbàdàn wá jáde ẹ̀ ní rí wọn lóòdó kọ́ jáde, Èkìtì ẹ̀ ní rí wọn níta. Wọ́n jáde l'Àbújá, wọ́n jáde l'Èkó, ẹ̀ẹ́dínrí wọn ní Ọ̀ṣun state. Irú youth wo ló wà nínú Nàìjíríà? Irú youth wo ní tẹ̀ ní corporation tí woro sí woro ti bẹ̀rẹ̀? Ẹ wo bó ṣe ń pa àwọn èèyàn, kí lè Fúlàní bá kọjá every day by day. Mo wo fọ́rọ̀ kan lálẹ́, mo káwọ́ sórí ni. Wọ́n kó àwọn èèyàn jọ, wọ́n dẹ̀ ń nà wọ́n, gbogbo wọ́n dẹ̀ ń kó gìbù àwọn ìyá àgbàlagbà tí wọ́n kidnap.
àwọn tí wọ́n kó tí wọ́n ti kí ni gbogbo wàhálà wọ̀nyí àwọn aráàlú dẹ̀ sọ pé wàhálà ti tó gẹ́ àwọn ọlọ́pàá máa kóra wọn síta. Oga, this is an offense to address one person. Can we consider to control us? They can bother us. Let's Oga. Yes. Ó ti di woro sí woro. Ẹ̀rí wọ̀. The next thing wá lọ gbé ìbọn ni ìbọn wọn máa gbé ìbọn fẹ́ lọ gbẹran nínú oko. Wọ́n máa yìnbọn sáwọn èèyàn. Ẹ wo tí a gà sílẹ̀. Ẹ̀yin èèyàn tẹ́ bá ti fẹ́ lọ protest ẹ lọ máa wá kerosene rà dání. Kò sígbà tó ní di woro sí woro. Ẹ máa make sure kẹ́ ẹ lọ síbi protest pẹ̀lú kerosene. Ẹ gbé kerosene dà. Gbogbo nǹkan tẹ́ mọ̀ tó máa fi ń protect tí a gà sí ẹ máa make sure kẹ́ ẹ gbé dání. Ẹ fèsì wọn á sá kàbàkàbà. Ṣé rántí ẹ ń sa ẹmọye ẹ̀mí ọlọ́pàá tó lọ sí ẹmọye ẹ̀mí ọlọ́pàá. Ẹ̀yà ara bíi orí yóò ti pè náà síbẹ̀síbẹ̀ orí yóò ti pè. We are here as an organization affiliated with other people. We are here as Rivers people to march and express our grievances. We are not here to cause any harm. And this is the security men have been here dispersing our people that have been coming. We are here. We are waiting for some of our members to come, and we will march on the street peacefully and air our grievances to the government. We are not here for violence. What are your grievances? Our grievances is number one thing is the repeal of the Cybercrime Act. And as Rivers people, we are here to speak against the unconstitutional removal of our elected governor and the Rivers State House of Assembly. We are here to demand a government for the people of Rivers State, because as it stands now, we are without government. This government in Rivers State is alien to our people. It's unconstitutional. And so we are here to demand that our governor comes back to office and lead us appropriately. We have a social contract with the governor. We don't have any contract with the sole administration. This is democracy. You understand? So we are here to march, and nobody can tell us where to gather. We are Rivers people. We own this place. It is well. It is well. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ wo tó ṣẹlẹ̀. They are shooting at us. 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 You can see them. They are shooting at us. They are shooting at us. They are tear gassing us. They are shooting at us. They are shooting at us. Imagine. Sherry. They are shooting at us. Can you imagine? They are shooting at us. Can you imagine? They are shooting at us. They are shooting at us. Yes. Yes. They are shooting at us. Look at them. They are shooting at us. They are shooting at us. On the instruction of Tinubu. On the instruction of Tinubu and yes, on weekend. On the instruction of Tinubu and yes, on weekend. They are shooting at us. They are shooting at us. Yes. Let them kill us. No problem. No problem. No problem. No problem. No problem. You are on camera. You are on camera. Continue to shoot. Continue to shoot. You are on camera. Continue to shoot. Continue to shoot. My eyes, I can't see. I can't see. This way, this way. Ṣé ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀? Àyùsí arákùnrin yìí ní láti máa sá ni a dúpẹ́ fáwọn social media láti lè máa fi tó àṣírí àwọn ẹni ibi wọ̀nyí. If not so, ẹ̀mí tó bá ti lọ lórí pé a fẹ́ ṣe protest all over the world. I want you to see this. This is what Nigeria government are doing to our people. Just peaceful protest. They don't go there with anything that can harm people.
They go there to express their feeling what is going on in the country that they don't want again. This is the result of everything. So Ọlọ́run á ṣàánú fún wa. Mo ti sọ pé àní gbà wá lákòókò. Ṣókí báyìí ni mi ò fẹ́ sọ̀rọ̀ pọ̀ jù lórí ẹ̀. Okay, ẹ jẹ́ ká tẹ̀síwájú. Yes, So today now, we saw that, is it that you are here to work or you said until they answer you? we are here until they answer us. Because we don't suffer for this work. Person like me, I'm 21 years in vigilante. Now, if you check this my hand, more than 15 bullets inside this my hand today. So, our divisional, we have been working with our police right from our divisional DPO. We work it on the station, any area we receive any call, we move to make sure so there's peace. When there's problem in Upper Sakmomba that our DPO pull out, the call of us, we bring our house to support it, to assist the DPO to make sure so there's peace at Upper Sakmomba. Now we don't collect our house. Anytime DPO call, not to assist, many things have been happening around the environment, around the state. So that is why we the vigilante, we have been trained. They train us how to shoot, how to dive, how to do many things. After our training, they give us our certificate. So when CP Party come, he said he want to repair Edo State. We respect him as a good citizen of Edo State. We use our hand, carry our hand, go give her. After we don't give her, he come out for EBS. Man around time say, is it easy to collect 2,000 something gold from boys to recover? That's why attached. We don't know what we are doing. That's why we the vigilante of Edo State will come out to beg our governor to come to our aid, to come and rescue us. But the hand of our enemy, as we are saying now, many escape people we don't arrest. Before put for this thing, many of them don't come out. Our life is no longer safe. So we need our God back. Can you imagine? Thank you very much. The people they arrest, before you know, they will release them. That is Nigeria for you. That is Nigeria for you. They will arrest criminal, lock them. Before you know, you will see them walk out on the street. Mama, your fanda kill. The life of people are not safe. That is bitter truth. Imagine. There's no any solution to all this than wọ́n fún wa lórílẹ̀-èdè wa. Ọmọ yẹn lè sọ̀rọ̀ ní bí òjò. Bẹ́ẹ̀ ni wọ́n ní Tesla ní Nigeria flag. Bẹ́ẹ̀ ni wọ́n. Can you imagine? Can you see them? Can you see them? Terry kan tó fi ń ṣe àwọn protester, àwọn tó ń protest, Terry kan tó ń dánwò sí wọn. Is that going to continue? Àwọn Fúlàní wọ́n ń ṣe tiwọn, àwọn ìjọba wa wọ́n ń ṣe tiwọn. Kò wá sí ìyàtọ̀ nínú Fúlàní àti àwọn tó ń darí wa. There's no difference between both of them. Torí wọ́n jọjọ́ ń ṣiṣẹ́ papọ̀ náà ni. Irú báwo náà tẹ̀ ṣe ń sọ Yorùbá yẹn ni? Irú ògbóòrùn àbí báwo náà ṣe ń sọ? Ìkọ̀kan ni wọ́n. Birds of the same feather flow together. Àwọn ènìyàn ibú ò làwọn pípò yìí. Eléyìí ti ń pọ̀ jù. Àní ẹ̀yin ọmọ Nàìjíríà ó dìgbà tí ẹ bá ti torí yín bá ti pátí orí everybody ti yí tó ti ń ta yín gidi. Wọ́n bá ti pè fún protest gbogbo state pápátá lẹ́ ti jáde. Yorùbá nation rally ń bọ̀ lọ́nà. Rally làwa fẹ́ ṣe. Rally wa ń bọ̀ lọ́nà. Peaceful rally a fẹ́ ṣe. Ẹ má jáde kẹ́ jòkó sínú ilé kẹ́ máa complain. Ẹ jòkó sínú ilé kẹ́ máa complain. Bí Nàìjíríà ṣe bá a kú, wọ́n ní àbákú ni kòkòrò inú ẹ̀ wà. Bẹ́ẹ̀ ni, bí Nàìjíríà ṣe bá a tí Nàìjíríà ṣe máa bá a lọ leléyìí, kò
kò sí àtúnṣe kankan fún Nàìjíríà. Bí Nàìjíríà ṣe bá a kú òun lẹ ń wò yìí. Wọ́n pass law ní last year, is it not October or what month last year, pé àwọn fẹ́ fún àwọn local government ní autonomy káwọn náà kọ́ máa ṣèjọba tiwọn. Wọ́n á open account, wọ́n á máa gba allocation tiwọn direct láti fi máa ṣe àwọn iṣẹ́ tó yẹ kán ṣe bí wọ́n ṣe ń ṣe tí ìlú fi ń ní ìdàgbàsókè leléyìí. Àwọn local government ló mọ àwọn ọ̀nà tó yẹ kán ṣe ní ìgbèríko, àwọn ló mọ ibi tó yẹ kán ṣomi sí. Wọ́n pass law, àwọn gómìnà kan tí wọ́n dẹ̀ ti gbé lọ sí ilé ẹjọ́ tó ga jù ní Nàìjíríà, Supreme Court ti fi òǹtẹ̀lú, Supreme Court ti gbé òǹtẹ̀lú, ó ti pass èyí tó lọ. Àwọn gómìnà kan yarí o, wọ́n ní kò sóhun tó jọ pé wọn ò lè open any CBN account nínú Nàìjíríà. Ibẹ̀ lẹ́tìrí tí Supreme Court, ilé ẹjọ́ tó ga ọ̀gá pátápátá, the general overseer of all the Nigeria court, a pass law. Àwọn kan wà mí kan wá níbẹ̀ ìyẹn ló ń sọ máa tọ́ra ẹ̀ nínú Nàìjíríà lẹ́tìrí. Bẹ́ẹ̀ ni mo sọ, nínú Nàìjíríà lẹ́tìrí. Ẹ lè rí ní, you cannot see such thing in any other country than Nigeria. Ẹ ṣojú ògbà ẹ tí ẹ wo nǹkan tí ọmọ 38 years tó rè ọmọ kí ni wọ́n ti porúkọ country yìí, ẹ wo nǹkan tó ń ṣe. Ẹ wo bẹ̀ẹ̀bẹ̀ tí ọmọkùnrin yìí ń ṣe. Ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ fẹ́ relocate, èyí tẹ́ fi ń wá owó ńlá tẹ́ fi lọ sí UK, lọ sí Canada, tètè lọ sí kí lórúkọ ìlú wọn yìí gan náà, àìlọ́ kí Africans kọ àwọn àti orúkọ ìlú ìbá àwọn àsápá mi lórí kẹ. Ẹ̀yin èèyàn lọ síbẹ̀, ẹ mọ bí tí mo sọ. Ẹ lọ kẹ kó gbogbo family àti ẹbí, ẹ kó gbogbo wọn, ó dibẹ̀ ìwọ. Ó mà ṣe o, ó mà ṣe o, ó mà ṣe o, ó mà ṣe o. Ó lágbára. Ẹ tí wọn kọ, ẹ máa wo eléyìí o, ẹ máa wo ọmọ Fúlàní yìí o, ẹ máa wo ojú táwọn ọmọ Fúlàní pa o lóko. The whole East and West, the whole Edo State. Look at what cow did in my farm. Look at it. Cow just enter my farm, just destroy all my pineapple farm. I want to tell the governor, I don't know what to do because of cow. We know want to carry farm again. Look at what cow just did in my farm. It just entered my farm last night, destroy all my pineapple farm, chop my pineapple farm, all my yam. I'm tired to carry farm. I beg government should talk proof for this issue. Look at my cassava, look at my yam, everything. I beg you, may help me talk to government to there's a fast solution to it. I beg look at everywhere in the farm. I just see everywhere. When I look at everywhere, just see. Look at this big pineapple. Look at the big pineapple. He chop everything. Just see. I don't know what to do. Just see all the pineapple. When I look at the plantain. They chop all the whole plantain, the whole farm. All the whole plantain. I'm tired. They finish me. They don't finish me for this farm. Oh my God. Cow. They finish me. Oh my God. That's the reason I want to video the farm so that I will show the government. Government, when I can't tell, when I tell me what to do, when I have asked me, am I going to leave the farm or I will continue? Look at them. Don't look at the farm. Look at everything. See them. Look at the farm. They don't chop the whole pineapple. And be spending money into this farm since last 2 years. Spending money, I don't spend almost 8 million. They don't chop the whole pineapple. And I will help you. I want to show the government so that when I have asked me what to do, am I going to leave the farm or I will continue again?
That is the reason I dey video the farm. Thank you very much. I greet everybody. Hey. I'm just talking from Uroli Kingdom. Uroli. Now for the talk. So Uroli Eastern West. Now for the talk. I bless everybody. Ṣé ẹgbọ́n kan tí ṣé I want to greet. ẹgbọ́n kan tí arákùnrin yẹn sọ níbẹ̀ yẹn sì? Edo State níbi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ last time ní Uromi area agbègbè yẹn bẹ̀ the same local government náà ibẹ̀ ni ilé ti ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ ni wọ́n yámútù àwọn pípú yẹn wá ń pariwo kìnìkan kìnìkan o àrá lápá yín dànù ẹ̀yin èèyàn ẹ lọ wá àwọn èèyàn tó ń sún àrá kò sẹ́ni tó fẹ́ mú àrá pa àwọn màálùú ní bíi 10 ní Ondo State lánàá àrá sọ ẹni tá àrá bá pa àpagbé ni ẹni tí àrá bá pa àpagbé ẹni tí Ṣàngó pa àpagbé ta ló fẹ́ lọ mú àwọn strategy tó yẹ ká máa lò ní nǹkan àwọn bàbá wa wà ń bẹ̀ síbẹ̀ ó ti ṣẹlẹ̀ lóòdó ṣèlú some years ago ẹ̀ màálùú tó kó lé ní 200 tí àrá sọ pa gbogbo wọn dànù àrá sọ bára gàdàgàdà ó ti ṣẹlẹ̀ lánàá ní Ondo State ó ṣẹlẹ̀ lánàá ta ló fẹ́ lọ mú wọn ò ṣe lọ ààrẹ sàrà ẹwọ kan tó ń ṣẹlẹ̀ ọmọ ọlọ́mọ ẹwọ bọ́n ṣe ba gbogbo oko jẹ́ ẹgbọ́n kan tó sọ 8 million owó tó ti ná sóko ṣé accurate gan yẹn ṣé kò ní jù bẹ́ẹ̀ lọ ṣé kò ní jù bẹ́ẹ̀ wọ́n á fi oko torí fífi oko lórí ènìyàn sí ẹmọ ìtọ́ ń ta oògùn tó fi jókòó ẹwọ wọ́n ba gbogbo ṣáàgò yẹn gbogbo ìpẹ́nápò ẹ̀ pápátá ni wọ́n bàjẹ́ everyday wọ́n send irú àwọn fídíò bẹ́lẹ̀ sí wa everyday kí ni ìjọba ṣe sí ojú ògbà Haiti ọmọ inú yín ní Burkina Faso ẹwọ tún tó pa ọmọ Tinubu jù lọ lọ́jọ́ orí fàfà ẹwọ tún tọmọ kékeré yẹn pa ó yẹ kẹ́ fọwọ́ bojú ìjọba Nàìjíríà ẹ fọwọ́ bojú shame on you people no this is too much àwọn èèyàn wá jáde láti fẹ̀wọ́ ló hàn the next day ẹ lọ kó bọ́ sí wọn lọ́wọ́ àwọn tó ń pààyàn wà nínú igbó wọn ẹ lè darí wọn lọ́bẹ̀ kọ́ lọ fèsì wọn àwọn ará ìlú lẹ wá ń kọjú wọn sí tí alálẹ̀ bá ní kó dáa fún yín aláàárọ̀ ò ní jẹ́ àdúrà yín ò lè gbà kò sáàdúrà tẹ́ lè gbà nítorí pé ẹ wò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ Tinubu ṣe ló káwọ́ ẹjọ́ nílọ́jọ́ tó níṣẹ́ tó kẹ́sẹ̀ léra bàbá wa ní bàbá ó ti wá ọtí mu ó wá sọrí ó wá lọ wá ìwé 1960 ó wá sọrí ẹ̀kọ́ ló wá bẹ̀rẹ̀ sí ń kà ó wá wó epo ó wá wó ewu tó ti epo ní 1960 ó wá kiri nínú ìwé rédèrèdè ó mà ṣe o ẹ wò ẹ̀yin èèyàn wa ohun tá a mú wá fún wa nìyẹn ní fẹ́rẹ́ jógí láláì fi ní fa àkókò àṣọ gẹ́gẹ́ bá a ṣe sọ ẹ bá wa subscribe mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pápátá mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ bá mi subscribe sórí YouTube mi ò ní ṣaláì má dúpẹ́ ẹni bá ṣe ní lórí ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọ̀pọ̀ ní ọ̀rẹ́yàn tó wò adúpẹ́ ìwò wà etí tẹ fi ń gbọ́ mi lálẹ́ tí yóò ní di ojú tẹ fi ń wò mí ò ní fọ́ kò ní dán tá à náwó sí ajínigbé ò ní mọlé yín o ẹni kàgbákò gbogbo ẹ̀yin èèyàn wa Yorùbá nation yìí torí bó ṣe mọ mí lọ́kàn mi ojú tó kọ sẹ́nubọ̀dì yàtọ̀ síra níwò tó ṣe ń ṣe mí bíi pé kọ́ lọ́ọ́ ti àná àṣẹ lẹ́ni ni kí n kángára mi kí n máa lọ ní bẹ́ẹ̀ ni tí àwọn ọmọ bá lẹ̀ nítọ̀ àwọn ò tí ì lọ ẹ̀yẹ wa mi bá èmi lọ lómi bàbá máa wò ilé ẹ̀kọ̀ọ̀kan ojú bẹ́ẹ̀ lọ Yorùbá nation this is a beautiful gbàmí máa jókòó máa dẹ̀ máa design Yorùbá nation fún ara mi pẹ̀lú ọpọlọ very beautiful country oh my God very beautiful Yorùbá ń yájú lẹ́gbẹ̀ẹ́ ní resources ti pọ̀ jù a máa lọ wọ́n máa bẹ̀ wá ká wá sí country wọn a lọ gba afẹ́ a padà wá kò sí pé a fẹ́ lọ jòkó àwa náà orúkọ orí Yorùbá nation a wá wà lára àwọn country àwọn tó kì í gbé ìlú onílùú ìlú wa là á máa gbé àlàáfíà àjọba o lè sùn síbi ìgbà tó bá wù ẹ́ kò sí pé ó tilẹ̀kùn tó bá tilẹ̀kùn torí ewúrẹ́ torí tì kì í ṣe torí olè àlàáfíà wà gbogbo everybody á ní ìtẹ́lọ́rùn ìfọ̀kànbalẹ̀ àlàáfíà kò sí ikú ọ̀dọ́ gbogbo nǹkan lọ́lọ́run jogún fún wa pápátá
ẹ wo ẹ̀yin èèyàn mi, bó ṣe rí mo ṣe ń sọ yẹn o, Ọlọ́run jogún gbogbo nǹkan fún wa, Ọlọ́run ti fún wa lálàáfíà. Òun ló fa ibi tá à ń darí àdúrà kan gbà mí, òun ló fa àdúrà yẹn ò kí fi ń gbà. Torí Ọlọ́run ti fún wa ní gbogbo nǹkan tá à ń wá, àwọn àdúrà tá à ń gbà tí kò jẹ́ kó kí lẹ wá ń gbàdúrà fún? Ó ní agbára o, ó lágbára o. Ẹ̀yin èèyàn wa, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Ibi là á fi àdàgbà ètò rọ̀ sí ní àṣálẹ́. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ Àkàlàmàgò TV ẹyẹ méjì kì í jàṣà. Èmi lọmọ aríyàmájà ọmọ arógun mọ́jọ ohun ẹni. Òṣàṣà èmi ọmọ ọlọ́pẹ̀ tó múdi ṣọ̀pọ̀ tó múrí ṣe méjì. Ọmọ wa ọmọ ẹkùn, ọmọ orísun òrógùrò bẹ́ẹ̀. Mo kí gbogbo wa o. Ẹ jẹ́ kí a lọ sùn bí a ṣe orin orílẹ̀-èdè wa ká tó máa lọ. Ó dàárọ̀.